is not in our control. Ṣóyìnbó yẹn lọ dáadáa bẹ́ẹ̀ àbí kí n sọ ní Yorùbá ilẹ̀ wọ̀ sí lọ́wọ́ wa mọ́. We've lost control of Yoruba land. I am not bringing it to scare you pé kẹ́rù bà wá, no. Because what I saw kò ń ṣe pé mo rí náà nígbà tá a ti ń travel, but seeing it again today bí a torí mo rí àwọn ẹ̀gẹ́ yẹn náwọn bí abita máa ń gbà kọjá bí abita gbà kọjá lé ní mo kọ̀ rárẹ̀ ẹ̀gẹ́ yẹn tó pọ̀, so that really disturb ẹṣẹ́gan yìí tẹ̀ fún wa ní gift àdúgbò àmọ́lóore. I think that just messed up something that I'm trying to understand that báwo lẹni tó ṣe wàhálà oroko kò ń ṣe mo ráwọn ìyá kan tán ṣì ń lo àdá ìyá àgbàlagbà. I mean you can see them when we're driving.